ayé ẹ bàjẹ́. wọ́n ní níwájú ọmọ ọba ọ̀sẹ́ni tí ó sẹ́ àpèsè gbogbo ọmọ ọba ọmọ àlè nù ọmọ àlè olóńgbẹ wo bàbá àwọn ayé ẹ bàjẹ́. wọn ò bí bá bóńtọ̀ ń dáa wọn ò bí ìyá rẹ̀ dáa ọmọ tó bá sì tẹ́ ń pẹ́ òun ọmọ ọba òun gbogbo ti rí èmi kì í sọ ọmọ ọba ọmọ àlè ní. àwọn ọba yòókù àwọn baba ńlá mi kí wọ́n wú egun wọn nígbà mo wú gbogbo egun wọn mo wá kó sínú wíbarò mo wá ń tì í ìrọ́nù ọ̀dẹ̀ wọn. mo sì ti sọ báwọn bàbá ẹ má bẹ̀bẹ̀ o ìka gbọ́dọ̀ dẹ̀ wọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run ó ṣe ẹ̀wọ̀n èyí nígbà ó ní mo wú òkú ó ní mo fi wú ìbára òkú egun òkú àlùwàsírì mọ́fútì sẹ́gbọ́n ẹni tó bá ti ṣe bí aṣọ kan lójú kó ṣe bí àti àwọn tí a ṣe tí a gbogbo tí a ń lù yìí tí mo dẹ̀ sọ pé tí ẹ ti bàjẹ́ nù tí ẹ sì bàjẹ́ lóòótọ́ àwọn ọmọ àkàrà. bọ́n bá ti gbọ́kàn lọ́lọ́run ó tèmi láìsàn. mo sọ ìwọ tó bá ti jọ máa lè á jẹ kọ ọmọ ìbọn máa lè. á ju wèrè wọn fún ọ. ẹgbẹ́ fẹ́ fà wọ́n wálẹ̀ nísìnyí kò ṣeé fà wálẹ̀ tí ẹ bàjẹ́ òní bọ́m̀bẹ́ o pẹ̀lú rọ́tọ̀ba òní bọ́m̀bẹ́ kí èèyàn ní mo kó egun mo lọ wó egun àwọn bàbá kí èèyàn ní Aláàfin lọ wú gbogbo egun àwọn ọba tó ti lọ ní Ọ̀yọ́ tó wá kó nu wíbarò wọ́n wá lọ rú dànù. Nílùú wo iná nítorí pé ẹ̀kà sáà ọ̀rọ̀ yín ojoojúmọ́ ti bá ti ń sọ̀rọ̀ ní màá sọ. Èyí sì ní bẹ̀bẹ̀ ẹ̀yìn fẹ́ bẹ́ o ẹ má gbọ́dọ̀ mi o ìdáwó ò lè parí. Ìlà dúró lójú àgbo gẹ̀ẹ́sì. Láíláí kò ní parí o wọ́n tì kò ní parí láíláí ò ní àwọn kan wọn ò ní so iye. Ayé ti bàjẹ́ nù ẹ̀yẹ pariwo bẹ́ẹ̀. Ó sì sọ ẹ̀kún ebe ká ní mo kó egun àwọn bàbá tó ti lọ. Bó o bá sọ yẹ kẹsẹ̀ bí ìjọba. Bí mo ní rẹ̀ sí wáyé, yóò dá fún yín. Ẹ wò ó, ọ̀nà ọ̀dọ̀ fún wa, ọ̀nà méjìlá sẹ́wọ̀. Àṣẹ dáadáa wà, àṣẹ bísí wà, àṣẹ kan lọ́lọ́ mi pa àwọn kan rẹ̀ o. Abẹ́bọ̀, àṣẹ wà tọ́lọ́ mi pa àwọn kan wọn. Àṣẹ sì wà tọ́lọ́ mi fún ayé mọ́kàsí. Tóbi tó ti Muhammad sí. Àbí òtún ti Muhammad sí. Àṣẹ ni. Àtẹ́sí wà tó fi pa àwọn ìran kan rẹ̀. Ìwọ ẹ̀yìn sọmọ àwọn olùwé yìí sì sọmọ ọba òní. Ìran rádaràdà ló ti wá. Mo kí gbogbo wa. Ẹ bá tó bẹ́ẹ̀ lọ sáà lọ ṣe tó ọba fẹ́ sùn. Ayé àtijọ́ lẹ pé báwọn bí ò rí àwọn ọlọ́pàá sẹ́yìn pé kò sí ọlọ́pàá láyé àtijọ́ kò sí àmì tó ń bá wọn lé Muhammad. Wọ́n lé kò rí ọlọ́pàá kò rí ẹ̀mẹ́fẹ́ ìgbà ayé Ìsá kọ̀sọ̀ ọlọ́pàá kò sí síkú kọ́ ni ẹ mọ̀ àbí wọn mú Ìsá jáde kàn án àbí ọlọ́ọ̀sẹ̀ lọ yọ kọ̀sọ̀ ọlọ́pàá ń bá náà nínú. Nígbà Nábì Muhammad ọ̀sọ̀ ọlọ́pàá náà ní bá ń sáká ìṣẹ́ ti ń lé táwọn karambani. Àwọn karambani ìṣe náà ni o. Àwọn ọmọ wọn rèé làwọn akọ̀rìṣà ọba ọ̀rọ̀. Sẹ́rí ànábì ọ̀wá mọ́ ló tó sáwọ́ wò.
gbogbo ẹ̀ kò rẹ́rìn pọ̀ ya gbogbo ogun tánà bí jà kìí ṣe pé oúnjẹ ogun ń pẹ́ kí ọkàfẹ́ jagun nígbà wàhálà dé tó tún lójú ẹ̀ mo náà wá bẹ̀rẹ̀ sí ní sọ ẹwọ ẹja lọ ṣe nǹkan ìjà káwa náà wá kojú ẹ ti yí adó fọdún mẹ́wàá èmi náà ti ṣogun ìjà ọdún mẹ́wàá mo ti wà lórí oyè láti ẹ sì lẹ́ẹ̀ni gbọ́ ẹ̀yìn karambà ní ànábì yíjú padà ní gbogbo ogun dáná bíjà mo ní ìsìn àti lọ́lọ́pàá láyé ìgbà tọ́lọ́run èmi ìsànábì ọba tọ́lọ́run wá ní kó sọ fún gbogbo ọba wípé òun nìkan lọ́ba o ẹ má bọ̀ ìsà èmi ni ẹ bá rò ní Olódùmarè ìwọ nìkan ni ìwọ sórí rè ààfin wa ti di ààfin Ọlọ́run ọba ààfin wa di ibi téèyàn ti mutí ààfin mímọ́ wọ́n ní aṣọ bá ń gbé àwọn bàbá wa Ṣàngó Ògún gbogbo wọn tí bẹ́ẹ̀ bá ní àwọn ní ẹ̀kọ́ ìjọba wọn ò mú gbogbo rí ògógóró a máa jẹ èèyàn nífun a máa jẹ kíndìnrín àṣé ògógóró tí a mú àtẹ̀fẹ́ fọba ni ìdí ọ̀bà wọn pa mí sọ́yẹ máa mú ògó Ànábì Muhammad ọlọ́mọ sí ànábì pé o ọlọ́kọ́ sọ wá pé àní gbogbo kọ̀sẹ́ńtọ́sọ́ bí a máa mú ti rí Ànábì Muhammad ọlọ́kọ́ sọ aṣọ tí wọn ọ̀dà tó lọ àti ọ̀dà àti máa bá àyàn ẹ wá wo ọmọ tí ò kàwé tí ọmọ òrukàn bó ló ṣe mẹ́gbọ́ tí ọ̀dà tọ́lọ̀ máa ṣe ìyanu Ọlọ́run lófin léèní ẹ lọ tẹ̀sí ẹ̀ wọ́n bá ti mu tí yóò jẹ fún ẹ kíndìnrín ni wọ́n jẹ lè máa jẹ líbà láwọn ògógóró yẹn àwọn bàbá ńlá wọn ògógóró láyé Ṣàngó Ògún gbogbo wọn ẹmu nìkan ló wà àìbà ni a sì fi máa wù bí àbá wa lọ tí àgbà ní ìsẹ́wẹ́ gbogbo àfihàn máa ní ọtí àgbà rẹ̀ sinapu èso ọtí àgbà ọtí èbó ni èbó ló ṣe mú wá so ẹ má bá wọn mu ọtí láàfin Ìwó kò sọtí sí nǹkan kan tó bá máa yí èèyàn ní ojú kò sí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ olúwa mọ̀gbó irọ́ ni ẹ pa o olórí burúkú ni ẹ o àdàbí tó bá jẹ́ pé mo mú gbólókù pátá mo gbókó lọ yọ bẹ́ẹ̀ wọ́n tó ń pe amúgbó tó ń pè mí lámúgbó Ọlọ́run ọba tiẹ̀ jẹ́ olórí burúkú ni ẹ o àwọn ni á gbéyàwó ọ̀ràn wá o àwọn ní àwọn abọ̀rìṣà àwọn ní ẹsẹ̀ ìmọ̀gbẹ̀ orí o ìmọ̀ ìyàwó orí o ìyàwó tí mo lé kò lé mo lé ikú wọlé tọ̀ mí ẹ̀gbọ́n ẹ má ní máa ń bá yìí bọ̀ ṣé ń dùn mọ́ yín. ṣé ẹ máa sọ̀rọ̀ ìgbà àbí ká bá yá. Ẹ tó bá fẹ́ kí a máa ká sọ̀rọ̀ díẹ̀ sí kó ṣe ha. Ẹ tó fẹ́ jẹ́ adákẹ́ kó ṣe ha. Ọ̀rọ̀ wà. Mo fẹ́ jẹ́ kí ẹ máa fi ọ̀rọ̀ ayé.